Ọládùn ọlá plus ọlá ọlọ́jọ́ bí onídùúró jáyé o àṣẹ ìṣàmọ̀dún ọmọ ìyè ó sàn o. Ìfá yàtọ̀ sí Ifá ẹlẹ́rìí ìpín dúró gédéǹgbé sí ohun tó máa ń fani lápò ya Ifá nìyẹn ń jẹ́. Kíkí ọjọ́ ìbí yàtọ̀ ó dúró gédéǹgbé ó dúró yányán sí kíkí ẹni bí ẹni èèyàn bí èèyàn àwáwí kọ́. Jáyé ọlá ni mò ń kí pé ó kú ọdún ó kú oríire gbogbo ọjọ́ kẹsàn-án oṣù kẹfà lọ́dọọdún ọjọ́ ìbí ọkọ Adùn Ọlá Járàmà ló bọ́ sí. June 9 lọ́dọọdún yìí gan ni ìyá tó bí i lọ́mọ ìyẹn iye ó sàn náà ń ṣọjọ́ bí ẹ̀. Gbàjáre ìyá àti ọmọ lẹni tí ọjọ́ bí wọ́n papọ̀ lọ́jọ́ kan yìí o. Iye ó sàn níwòpin ìyá àgbẹ̀bì gbogbo ẹ̀yin aláboyún nílẹ̀ wa mo kí yín kú oríire gbogbo ẹ̀yin tí oyún ò dúró lára rẹ̀ àbí àwọn tí inú ń dùn ìrọ̀rùn ló bá dé ká jáwé láti jẹ́ kí gbogbo ẹ̀ ó lọ ní rọ́wọ́rọ́wọ́ iṣẹ́ iye ó sàn ní ẹgbà bẹ́ẹ̀. Ẹ wò dúró Jáyé Ọlá àti ìyá rẹ̀ iye ó sàn ó gbólẹ̀ ní ẹgbó atọ́ ló ní ẹtọ́ ọ̀wàwà á jẹ́ kí ire gúúsù àríwá ìlà oòrùn àti ìwọ̀ oòrùn ó máa wọlé tọ̀ yín wá. Jáyé Ọlá mo fi kíkí ọlá Dr. Joel Yínká Ayéfẹ́lẹ́ kí ọ fún tọjọ́ ìbí rẹ ó jèrè ó ní Ayéfẹ́lẹ́ ṣe tó da nílé ayé rẹ èmi tún fi Mary àti Michael àwọn ọmọ rẹ kí ẹ fún tọjọ́ ìbí owó orí Adùn Ọlá jára rè wàá ṣọdún mọ́dún wàá tún ṣòmíràn. Jáyé Ọlá o iye ó sàn o Ìwòpin àti Ìlàjẹ ni màá kí yín mọ́ màá fi pọ́n gọ́ọ̀dẹ̀lẹ̀ màá tún fi pọ́n dìṣíà ìyẹn ibà súlẹ̀ níwòpin àjídá gan lé ọmọ ajíjẹ tútù májẹ̀gbẹ ọmọ àjàkọ̀ráwò eégúngún ọmọ ọlọ́bùn mo tà ọmọ ọlọ́bùn mo rà ọmọ ọlọ́bùn mo gbàgbé ojú owó sílé ọmọ ọ̀sàkàn tó jà lágan níjọ́sí tó jà ní wá tó jà lẹ́yìn tó jà lọ́pọ̀pọ̀ gbọ̀rọ̀gọ̀dọ̀ ọ̀sàfẹ́rẹ́ wà fẹ́rẹ́ láwo ìwòyí fẹ́rẹ́ ọmọ àgbà tí ilẹ̀ ti ń bí onílé nínú ọmọ òkáṣọ sí ilẹ̀ kẹrù ó ba lọ́ṣẹ ọmọ mú wá rọ̀ ó yá dúró Jáyé mo bá kí ẹ wọ Ìlàjẹ o ayé màmúgé ẹlẹgbẹlúgbó omi ní Ìlàjẹ fi ń ṣe ìyẹn nínú ilé bàbá tó bí wọn lọ́mọ iwájú omi ẹ̀yìn omi ọ̀tún òun òsì omi ní í ṣe ẹ̀yin lẹ lè dé ẹ̀yin lẹ lakàn ẹ̀yin lẹ tún mojú ẹja nínú omi ọmọ Ìlàjẹ ògbó mọ́ní agbẹ́dọ̀kọ̀ èèwà ọmọjà àṣẹ́rà àgbàtà ọmọ adémẹ́yìn olówó ṣe bí ọba ọmọ yẹ bẹ́ẹ̀ bírí ọmọ alẹ́ bí oṣù máfarasin ńlẹ́ o Jáyé Ọlá ọmọ tó ń lọ́kọ bí òyìnbó ọmọ aróhùn bá òyìnbó ṣàna ọmọ arọ́mọláràn ọmọ ṣàjẹ́lẹ́jọ́kùnrin ọmọ ṣàlẹ̀jẹ̀jẹ̀ bí ẹni rọ́kùnrin Jáyé Ọlá o iye ó sàn mo kí yín fún tọjọ́ bí ó jèrè àṣeyíṣe rẹpẹtẹ àṣeyíṣe míì àṣeyíṣe púpọ̀ nínú ọlá pẹ̀lú ìdẹ̀ra o. Ẹ wò a kì í ṣe é mọ̀ bí wọ́n bá bí yín lérè wípé ta ló kọrin ewì sí yín létí bàbá mi máa ń sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside lèmi kúkú ti wá ọmọ Ìwòpin àjídá gan lèmi Ìdòwú ọmọ ogun ń bàjọ́.